Aláròyé máa wí o. Ìbò 2027 èyí ni ọ̀rọ̀ ìkìlọ̀ tí Délé Momodu fún Ààrẹ Tinubu. Délé Momodu tí í ṣe ọ̀kan nínú àwọn àgbà ẹgbẹ́ African Democratic Congress (ADC) ti ní àjọṣepọ̀ láàrin Peter Obi tó dupò ààrẹ ẹlẹ́gbẹ́ Labour lásìkò ìbò tó kọjá àti Rabiu Musa Kwankwaso, àgbà olóṣèlú ìpínlẹ̀ Kano tóun náà kò rọ́wọ́ mú nínú ìbò 2023, kò ṣàìdédé wà papọ̀ báyìí láti jọ ṣe ààrẹ àti igbákejì rẹ̀. Tinubu ló fi ìrẹ́pọ̀ àpàpàǹdodo sí àárín wọn. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe lọ́jọ́rú Wednesday, ọjọ́ 6 oṣù karùn-ún ọdún yìí ló ti ní àjọṣepọ̀ àti ìṣọ̀kan tó ń wáyé láàrin àwọn ẹgbẹ́ alátakò nísinsìnyí kì í ṣe ojú lásán tàbí ohun tó ti ọkàn wọn wá láti ọjọ́ pípẹ́, àmọ́ tó jẹ́ wípé wàhálà látọ̀dọ̀ ìjọba tó wà nípò àti èèmọ̀ tó ń hàn wọ́n pẹ̀lú gbogbo ìlú ló tì wọ́n sí i. Ó ní Tinubu ló fi tipá sọ gbogbo wọn di ọ̀kan náà, nítorí bẹ́ẹ̀ náà ni gbogbo wọn ṣe doríkọ apá ibì kan. Ọkùnrin tó tún ṣe ti Alhaji Atiku Abubakar tóun náà fẹ́ dupò ààrẹ lẹ́ẹ̀kan sí yìí sọ̀rọ̀ ọ̀hún látàrí bí Obi àti Kwankwaso ṣe ṣàìdédé fi ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo wọn jọ wà sílẹ̀ lọ sínú Nigerian Democratic Congress (NDC) lẹ́yìn tí Obi àti Kwankwaso tó jẹ́ olórí ẹgbẹ́ NNPP tẹ́lẹ̀ fi ẹgbẹ́ ADC sílẹ̀ lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 3 oṣù yìí tí wọ́n ní ọ̀rọ̀ ẹjọ́ ẹgbẹ́ àwọn tó wà ní kóòtù àti ìjà adarí tó ń lọ nínú ẹgbẹ́ náà tí kò sì fẹ́ ṣe bí ẹni lójútùú ló jẹ́ kí àwọn ó fi bẹ̀ sílẹ̀, ló mú kí Momodu àtàwọn èèyàn míì náà sọ wípé kí Tinubu má ṣe fi ojú bí nǹkan ṣe rí lásìkò ìbò 2023 wò ó bí yóò ṣe lọ lọ́dún 2027. Ó ní kí Tinubu má lọ rò wípé iye ìbò àwọn èèyàn tó ṣe tòun nígbà tó fẹ́ wọlé sáà àkọ́kọ́ náà ni yóò tún dìbò fún un lọ́tẹ̀ yìí. Ṣé ẹ̀ ń sọ wípé àwọn èèyàn bíi mílíọ̀nù 8 tó dìbò fún Tinubu nígbà náà lọ́hùn-ún náà ni yóò tún dì í fún lọ́dún tó ń bọ̀? Báwo ló ṣe dá yín lójú? Kí ni ìdánilójú pé Obi àti Kwankwaso ni wọ́n máa kó ìbò gbogbo àwọn èèyàn tó dìbò fún wọn ní 2023? Nǹkan ti yí padà o. Momodu kúkú wá là á mọ́lẹ̀ pé tá a bá yọwọ́ òjòrò kúrò tí Tinubu fàyè gba ìbò tí kò ní màgòmágó nínú, ó lè má mú tó ìbò mílíọ̀nù 3 nínú ìbò tó ń bọ̀ yìí. Ó ní táwọn èèyàn bá wò dáadáa, ní kété tí wọ́n ti dìbò tó lọ tán yìí ni ẹ̀kọ́ ti ń fojú mímú hàn, nítorí àwọn gómìnà 5 nínú ẹgbẹ́ PDP tí wọ́n ń pè ní G5 tí wọ́n ṣiṣẹ́ fún Tinubu orí ipò sẹ́nẹ́tọ̀ ìpínlẹ̀ kó wá wọn bíi Enugu, Abia àti Benue mú. Níbẹ̀ ló sì ti yẹ káwọn èèyàn ti máa kíyèsí i. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àjọṣepọ̀, ó ní ẹgbẹ́ àwọn ADC àwọn kò sọ àfojúsùn nù, àwọn sì wà ní ìdúróṣinṣin. Ó ní ààyè ṣì ṣí sílẹ̀ fún gbogbo àwọn tó bá fẹ́ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ìbàjẹ́ tàbí pé ẹnìkan ló lè mú kí ẹgbẹ́ náà ṣàṣeyọrí làwọn kò fẹ́. Àwọn tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ wa kí wọ́n máa bọ̀, àwọn tí kò bá ní wá kí wọ́n sinmi awuyewuye wọn. Àwọn ẹjọ́ rádaràda pé èèyàn kan ló lè jẹ́ kí a wọlé ìbò lẹ́gbẹ́ wa yẹn kò bá wà nílé rárá. Momodu ní lọ́dún 2019 tí Obi àti Atiku jọ ṣiṣẹ́ pọ̀ láti dupò ààrẹ pẹ̀lú igbákejì rẹ̀, wọn kò rọ́wọ́ mú. Nígbà tó sì tún di 2023 tí kálukú ṣe ọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ náà, wọn ò tún rí ìjọba tó wà nípò lé dànù. Ó ní òun fi Ọlọ́run àti àdúrà sin Peter Obi níbi tó ti ń dán bó ṣe gbajúmọ̀ sí káàkiri ẹgbẹ́ òṣèlú wò. Ó wáá gba àwọn olóṣèlú alátakò nímọ̀ràn láti ṣe sùúrù pé bó pẹ́ títí wọn yóò rí nǹkan tí wọ́n fẹ́. Ó fi ọ̀rọ̀ màmá rẹ̀ tó di olóògbé ṣe ìwàásù fáwọn èèyàn yìí pé kéèyàn yéé sá fún nǹkan tó ń lé kí ó má bàa padà wá lọ kó sọ́wọ́ nǹkan tó ń lé. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.